ìyá mi ní ṣe bí mo pò ń bọ́ ọmọ mi sùn mo kò ń bá Làbákẹ́ sùn náà bó ṣe bù ọ láṣìírí wọn náà bí mi náà láṣìírí ṣé mo mọ̀ mọ́ ni láti bí ọdún yìí ọkọ mi ń fà sílé mo ní mo fẹ́ lọ ilé ṣé wọn kò ń fẹ́ lọ lọ́kọ́ ń bẹ̀ màmá ọmọ ìdání ni mo dẹ̀ débẹ̀ ni ṣé àtẹ̀wọ̀n bí àwọn gan-an ń fòògùn fà mí ni mo débẹ̀ kò pọ́sẹ̀ kan sí mo débẹ̀ tó ti bá mi wọ́kọ̀ tó ní mi ò ní lọ́mọ́ kí lọ́kọ̀ síbí ni tí mi bá gbá ọmọ àfihàn kankan mi àbúrò bàbá mi kò ṣe déédéé fún mi bí sàtúnwá pé kékeré ni mo ti pàdánù ìyá àti bàbá mi àbúrò bàbá mi kò ṣe déédéé fún mi ó ti gba nǹkan kó ti gba ogbó ẹ̀ mo jẹ sọ fún ẹ wá kágídí borí pé ẹ̀kìnní kan tání kí n pé lọmọ inú mi àbí kí n kó ònú ilé ẹ̀ kò sí wàhálà ń bẹ bí ká pariwo síta nǹkan tó ṣẹlẹ̀ káyé bá wa dá bàbá mi ní àti bọ̀ láti rí kọ́ni wàhálà ọmọ tó wà lọ́hùn ó máa wà òkè tó bá ti yá tó bá ti rí pé mi ò dá wọn lóhùn ọmọ àfiránṣẹ́ sí mọ́tò ọmọ àfiránṣẹ́ sí mọ́tò ok bàbá mi bá gbà wípé wọn sọ pé òun ló ń lóyún kò wá sípa fi ń bò wọn ìyá mi ọkọ bàbá mi ń bá mi lájọṣepọ̀ ìyá mi ó sì bẹni tó sùn àbúrò mi kan tó kú lọ́dọ̀ orí iṣẹ́ àní wọ́n sùn èmi mò ń sùn lélẹ̀ kódà bàbá mi bá mi ra bẹ́ẹ̀dì onídùn kan báyìí oníyà kan bá ti sùn ìyá bàbá mi yóò wà bá mi ń bẹ̀ yóò bá mi lájọṣepọ̀ ìyá mi sì wà lórí bẹ́ẹ̀dì bí mo ṣe ń dún ọkàn ó gbádùn mímì náà tèmi àti àmì bá wa fẹ́ jà tàbá ń jà ó gara rẹ ó ti ń jẹun tèmi náà jẹ kò lè dùn mí fún ẹ èbú ìyá mi sí mi nù ṣùgbọ́n mọ̀ kó tó bá ń wo fídíò yìí tó like tó comment tó dẹ̀ share tó subscribe ìwà burúkú ló wù ìwà burúkú ló wù kò sí ti fi ń ṣèyàn bó ṣe wò lórí TikTok yìí kó lọ sórí YouTube mi kó lọ subscribe síbẹ̀ kó ring the bell yẹn kó dẹ̀ ṣe kíni kó comment kó like ìyẹn ni wípé ẹni fẹ́ mi iṣẹ́ tó bá ti gbọ́jọ́ ẹni ó yẹ kó gbóúnjẹ sórí tébù fún ni tàbá wà ní part 1 bí lórí TikTok àti wà ní part 5 ní YouTube ṣe mọ̀ pé YouTube gba fídíò ju TikTok lọ ẹjọ́ bá mi lọ síbẹ̀ kí ló bá subscribe síbẹ̀ ọlọ́run ò ní kó bá yín ẹjọ́ mo bẹ̀ yín ni lórí Instagram Ogbenito TV lórí YouTube Ogbenito TV lórí Facebook Ogbenito TV ẹjọ́ mo bẹ̀ yín ni ẹni ló ń pè sọ bí òṣèlú ọmọ ọ̀fẹ́ ní ti YouTube o ọ̀fẹ́ ní ti everywhere ọ̀fẹ́ ní o I didn't had money ọ̀fẹ́ ní ẹjọ́ ẹ ṣé ọmọ yín náà rógòlò ọkàn yín abalẹ̀ nínú yín á dùn bá a ṣe ń gbégbé ilé ayé wa nù tá a ṣe tí ìyá mi fi bímọ kódà bàbá mi ti mú mi lọ sí bí abi tó bá dark bí fídì bí àwọn primary school closing time tó gbé máa ti dark yẹn á wọlé síbẹ̀ bẹ́ẹ̀ láti bára wa lájọṣepọ̀ nígbà tí ìyá mi bẹ̀rẹ̀ sí complain pé ara àwọn ò gbà mú kó máa àti mi ò mọ bí abiyamọ ṣe máa rí pé wọ́n ń bá ọmọ tó bínú sùn ọkọ tó fẹ́ nígbà tó yá ìyá mi ò jẹ́ kí n fòdò lórí òróǹro sùn ó sọ mí lórogún ẹ̀ tí n bá ti gbégbá mi ò mọ̀ gbé ìpè burúkú ìyá mi ń sọ pé gbogbo tèmi ṣe fún wọn mo sì rí ẹ fún mi ẹ gbọ́ kí mo ṣe fún ìyá mi àǹtí ṣeun àbí nǹkan tí wọ́n ṣe fún mi bá a ṣe ń ṣe nìyẹn o títí tí mo fi lóyún àkọ́kọ́ fún bàbá mi gbà mo lóyún ìyá mi ló kọ́kọ́ mọ̀ ó ló ti lóyún ẹ̀sìn dé báyìí èèyàn kọ́kọ́ wọn bóyún ṣe ń ṣe wọ́n bàbá mi lọ tún máa ṣe àwọn èèyàn gbogbo lòun mọ
pé mo ti lóyún bó ṣe kúrò ní primary school mo ti wà ní ibi tí mo ti ń kọ́ṣẹ́ hairdresser mo kọ́kọ́ lọ kọ́ṣẹ́ iṣẹ́ àwọn eléso àwọn tó léso mi mọ èso 3 yàtọ̀ sí èso 4 kò wá sẹ́ńtì ìdè bá sùn ibẹ̀ mi ìmọ̀ kọ́ sí nǹkan tó kàn mí kódà nítorí mi kúrò níbi iṣẹ́ building materials tí mo kọ́ ẹ̀jẹ̀ ń sọ tó lé mi kúrò níbẹ̀ fún yín ọkọ ọ̀gá mi ni òun ló fẹ́ bá mi lájọṣepọ̀ ọkọ ọ̀gá mi ṣe rí àwa tá à ń kọ́ sọ́dọ̀ ọ̀gá mi àwa bíi márùn ni wá a sì wọ́n ń lọ lé ọ̀gá mi lọ bọ́gà mi fọṣọ èmi náà sì máa ń lọ kò sẹ́ni tí ó ti wà jábọ̀ fọ́gà mi rí pé ọkọ ọ̀gá mi ara sọ̀hún àmì mi mọ́ tàwọn yòókù àmì ọkọ ọ̀gá mi ara sí ni mo jẹ̀ túwọ́lẹ̀ fún wọn mo ti fọṣọ tọ́njọ́ náà mo ti ṣe ògbó bẹ́ẹ̀ ṣe tọ́nu ilé ọ̀gá mi sáà lórí bẹ́ẹ̀dì bí lọ́sọ̀ọ̀sì èrú mi náà lọ̀gá mi ń gbé mo gbálẹ̀ bí ṣe gbogbo ẹ̀ mo fọṣọ mo tún fẹ́ tó wọ́n sọ pé bẹ́ẹ̀ sípò táwọn sínú lórí pé mi ò fọ́ bá ní mi mọ̀ pé dọ̀tí nígbà tẹ́ wà lórí ibẹ̀ ló bá ní no náà ó yẹ kí n mọ̀ pé máa fọ́ náà mo bá ní ok gbé mo ti fọṣọ tó mo ti fọ bọ́tọ̀ kódà mo ti gbé oúnjẹ ní kí n bá wọn sí mo ti gbé kaná but kọ́ńdé kí n sáré fọ̀ kọ́ńdé dé lórí aṣọ bẹ́ẹ̀dì yẹn wọ́n bá ní òkè bí mo ṣe fẹ́ káṣọ bẹ́ẹ̀dì yẹn báyìí wọ́n dúró èmi ká bẹ́ẹ̀dì wọ́n kẹ́rin mi káàkiri ni ẹ stop kí ló ń ṣe ẹ́ sọ pé òṣèré ẹ̀rí ni ẹ stop jàre kí ni kí ló ń ṣe kí ló ń ṣe ẹ́ sórí ibi iṣẹ́ tó wà yìí tó wá fẹ́ lẹ́nu ń bẹ̀ èmi àti ìwájú wà báyìí ọ̀rọ̀ ọkọ̀ ọ̀gá mi mà ní kí ló fi ń ṣe ìyànṣẹ́jọ́ ọmọ ìyá ni ẹwẹ́ stop nígbà tí wọn ò lejú mọ́ tí wọn ò kí fún àti ṣe mí mọ̀ pé èèyàn kí fọkùnrin ó ṣe kì mí mọ́lẹ̀ nìyẹn nígbà tí ìpọ́wọ́ mi rọ̀ bàbá ní lájọṣepọ̀ mi ní parọ́ fún yín bàbá mi lájọṣepọ̀ ó wá di wípé ọkọ̀ ọ̀gá wọn máa complain àwọn yòókù alẹ́ mi ní kí wọ́n máa bọ́ṣọ àwọn ará adé sọ fún ọ̀gá mi wípé kó má máa ràn mí wá mọ́ ó dẹ́gbẹ̀ẹ́ kan wà láàrin ìmọ̀ àtọ̀gá mi àǹtí ṣeun ọ̀gá mi tó di kílẹ̀ bóun fọṣọ ní aṣọ́gà mi yọ kẹ́lẹ́kẹ́lẹ́ bọ̀ lẹ́yìn mi tí mo ṣe débẹ̀ bí ṣe tí mo fẹ́ ṣe tán ọkọ̀ ọ̀gá mi ò sí nígbà tọ́gá mi fi kúrò nílé ó padà wálé kó máa bẹ̀rẹ̀ iṣẹ́ kódà ó ti wà lórí mi bọ́gà mi ṣe kalẹ̀kùn nìyẹn táà nìyẹn bọ́gà mi sọ pé àwọn ní báyìí mo tún kákọ̀ lọ́kọ̀ ọ̀gá mi a máa ṣe tilẹ̀kùn lẹ́yìn kí là ń ṣe tàbí tilẹ̀kùn lẹ́yìn bó sáré túká ọkọ̀ ọ̀gá mi ṣe bẹ́ẹ̀ tó ti sùn mo ń gbálẹ̀ bọ́gà mi ṣe mo táà nìyẹn mo ṣàṣìlẹ̀kùn kí ló tó pọ̀ tó ṣílẹ̀kùn mo ọ̀gá mi dìgbà dúró mi ó náà mi bẹ́ẹ̀ tó máa kú tí mi fi wá lọ bí iṣẹ́ yẹn mọ́ nìyẹn ìkókó mọṣẹ́ tẹ̀tẹ̀lẹ̀ wọn á ní máa pọ̀ ya dresser wọn ní hairdresser simple ibi iṣẹ́ hairdresser ni mo wà tí mo ti ń kọ́ṣẹ́ ìyá mi bímọ tí mo fi wá lóyún tí mo ní oyún tí mo ní yẹn bàbá mi ló mú mi lọ ṣẹ́ nígbà tá a débẹ̀ wọ́n ní báwo mo ṣe àwọn èèyàn ń bú mi lọ́hùn kìnnì kan gbà kó bàbá wa sásùn mo ṣáàdù síbẹ̀ mo ṣẹ́yún fún mi mo ṣẹ́yún fún mi mo wálé mo lo oògùn mo tọ́jú ara mi ìgbà tí mo wà ókè lẹ́yìn oṣù kan bàbá mi tó dé mo ní wọn ò ṣe kò sí nǹkan méjì pains tí mo pass through bí wọ́n ti ṣẹ́yìn yẹn fún mi kì í ṣe kékeré tó ṣe àǹgẹ̀sẹ̀ mi tó ti yin bọ̀tán ní tán ti fi rú mi nínú kì í ṣe kékeré so mo ní rárá mi ò ṣe tòmí kó tí wọ́n pé igi yẹn lọ gún mi nínú irin yẹn lọ gún mi nínú ni irin náà fi rú mi nínú tó fi tán ṣe nǹkan báyìí tán ga ẹsẹ̀ mi wọn kò gbà tán kó ga ẹsẹ̀ mi báyìí ó ṣe báyìí ẹnìkan mú bí ẹnìkan mú bí bàbá mi fọwọ́ mú mi níbi ọrùn báyìí wọ́n lẹ̀ wọ́n ní kí n má sùn di o tébù tí mo sùn sí kò gbà mí tán so ibi ìdí mi nìkan ló gbà mí dé so àyò sí fún mi àti sọkún fẹ́ jẹun pátá
wọ́n fi kíní kan kọ́kọ́ kọ wá sálẹ̀ wọ́n fi